Ṣẹpẹtẹrí ó ti dùn ẹ́ pa. Wàá lọ sásábẹ́ gist olórí burúkú, wàá máa fi ṣàbúrú. Wọ́n ló ti ya sí Man U. Ngbà tó lọ máa ṣe àwọn ìyàwó Alhaji Adeoti méjèèjì, kò sí kankan tó wá tọrọ bára, kò sí kankan tó wá tọrọ bisikíìtì ọmọ. Kò dẹ̀ sí kankan tó pọkọ́nú àwọn méjèèjì. Àwọn ìyàwó alálùbáríkà làwọn méjèèjì. Àwọn obìnrin gidi tó ṣe fi tọrọ obìnrin. Ṣẹpẹtẹrí tí wọ́n pé Sunday ó fẹ́ bà pàtí mi jẹ́, ó bọ́ lọ́n ṣe bà tiẹ̀ jẹ́. Wọ́n náà ti fún ẹ ní court letter. Ẹ̀wọ̀n rèé o, ẹ wo ẹ̀wọ̀n ńlá bámúbámú. Ẹ̀wọ̀n rèé o, ẹ wo ẹ̀wọ̀n gbàǹgbà o. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó jáde ó ti jáde wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó. Ó tún ti drag Ìyábọ̀ Òjó. Ó tún sọ wípé ẹ̀gbọ́n ní Ìyábọ̀ Òjó máa padà parí ìrìn àjò ayé rẹ̀. Ó ní ẹ̀wọ̀n ni ó parí rẹ̀ sí o. Ẹ̀yin tèmi, wàhálà ńlá sì ṣẹlẹ̀ o. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ̀. Ẹ̀wọ̀n rèé o, ẹ wo ẹ̀wọ̀n Ṣẹpẹtẹrí gbìmùgbìmù. Ṣẹpẹtẹrí súnmọ́ mi níbí nítorí ìsúnmọ́ ni. Nígbà míì wà, ẹ gbọ́ mi, gbogbo ẹ ti di kóníkálùkù kọ́lọ́múdọ́mù yẹ ẹgbẹ́. Ṣẹpẹtẹrí ṣàrùn aṣọ green tó pọ̀, wọ́n ló ti ya. Má sá lọ. I will lock you up. I will send you to bó tiẹ̀ ṣe máa ń sọ̀rọ̀, èmi rò pé wọ́n ló ní kọ́kọ́rọ́ prison Nàìjíríà. Wọ́n ló ti sá lọ. A máa rántí ẹ nínú àdúrà. Ilé ayé ẹ. Ṣé rí gbogbo story tó fẹ́ máa sọ fún wa nípa Alhaji Adeoti àti Mercy Aigbe yẹn? Ilé wọn ti tòrò jọ, lọ wá bí jókòó sí àkó story yẹn jẹ. Ìyẹn kọ́ ló mú dọ́là wọ 1,400. Gist àwáyé má ṣe rere, lọ wá bí jókòó sí. Story yẹn ò kan Yorùbá mọ́, àwa Yorùbá ò dẹ̀ ṣe gossip mọ́. Ìwòyí next year, gbogbo àwọn Yorùbá tó wà ní diaspora, everybody gan fẹ́ wálé, wọ́n fẹ́ wá reclaim àwọn ogún wọn, àwọn heritage wọn. You don't get it. Àwa gan fẹ́ a fẹ́ ra Banana Island. Àráyé ẹjọ́ òṣì mọ́. Lágbájá ló ta panla rí, and so what? Èèyàn kan dó èèyàn kan, èèyàn kan fẹ́ èèyàn kan. Gbogbo story yẹn kò mówó sórí table wa. Fún wa story mi. Ṣẹpẹtẹrí gist lover. Fún wa story mi. Ìyẹn ò kàn wá mọ́. Alhaji Adeoti. Ó rí pé ó ní comment mọ́, ó ti ṣubú lulẹ̀. Olórí burúkú, àwáyé má ṣe rere. Ó dùn ẹ́ torí mo lọ sí party Mercy. Ó jó ẹ, ó fẹ́ kú. Ó wá fẹ́ bọjọ́ ayọ̀ ẹ jẹ́. Ọjọ́ ayọ̀ ẹ ló máa bàjẹ́. Tí ẹ gbọ́ náà Ṣẹpẹtẹrí, tí ẹ ó ṣe jẹ́ pé wọ́n ní 20 days tó kálẹ̀ fúnra ẹ̀ láì ṣe mi. Wọ́n lọ́jọ́ yẹn gangan nìwọ náà tún gba aṣù yìí. The suwa get sui. The su of the sue. Wo ó ní ṣerú ẹ̀ mọ́. Mi sọ fún ẹ pé màá fẹ́ gùn hùn ẹ. Ìhà yín náà Lagos. Jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ. At the same time lọ́jọ́ Monday, Èkó ní gbàgbàkúgbà. Mi sọ fún ẹ pé Èkó náà ń pe bí. Mi sọ fún ẹ. Orísìn. Oríṣẹ́ tọ́n bá sọ pé Àdàbí Promax, tọ́n bá ní bàbá lábúlé, orí pé mi ìbẹ́ pariwo. Mi ò bẹ́ jà. Àwa ń ṣe cruise sí tiwa lọ. Àwa ò pawó ẹjọ́, àpawó ọlọ́pàá. Àwa ò fọ́nbùrì. Àwa ò mọ̀yàn. Àwa ò mẹ́nibọ́dì kọ́ ló ń ṣàánú wa. Àmọ́ Ṣẹpẹtẹrí kó lè bá mọ̀, awọkáwọ. Onídẹ ọ̀fẹ́lẹ́ bí etí bíléèdì kó lè bá mọ̀ pé Ọlọ́run wà síbẹ̀ sí tó dẹ̀ gbé agbára lé àwọn kan lọ́wọ́. Ó rí pé ó wà accurate ni. Lọ sórí Facebook, ṣé bó kúkú wà lórí Facebook ló ti ń ṣàbúrú. Ó rí pé ohun tán bá gbé, tán bá fi parọ́ mọ́ mi, ó rí pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn ni. Kò yẹ kó ti sá, orí ìyẹ́ ò pé inú kòtò. Ìyẹ́ ẹ̀ tó ya wèrè kú tán fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dé lẹ́sẹ̀ mọ́lẹ̀. Olórí burúkú ní 2023 tá ń lọ 2024. Àgbésùn jẹgẹjẹgẹ kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣeé tú. Tí o tó gbé sórí bí gálà, ṣé ó ti gbé ẹ lọ Mẹ́kà? Bálàjí Adéòtí ṣe gbé Mercy lọ Mẹ́kà. Ibo ló ti gbé ẹ lọ? Ṣé ó ti confirm ẹ? Wọn ò tí upgrade ẹ. Pathetic àgbésùn ni ẹ. Àgbépamọ́ àgbésùn ni ẹ Ṣẹpẹtẹrí. Àgbépamọ́ àgbésùn. Kò yẹ.
Mercy ti upgrade kúrò lágbèsùn ó ti di ìyàwó ilé a responsible ìyàwó ilé tó gbà fún ọkọ ẹ̀ yanyan tó gbà fún ọkọ ẹ̀ yanyan àwọn agbọ́kọ sókè nìyẹn wọn kì í ṣe agbọ́kọ pa kò dẹ̀ wá tọrọ owó bisikíìtì mo dúpẹ́ pé senior mommy lọ́dọ̀ Alhaji Adeoti obìnrin tó rán níṣẹ́ ogun ni obìnrin tó tán àtótilé tán wọn ń ṣàwọn olówó bisikíìtì ẹ bá lọ wo woman ẹ tó bá ṣe bẹ́ẹ̀ di ẹ lọ wo àwọn iṣẹ́ ọrùn ẹ ẹ lọ wo aṣọ tó wà Alhaji Adeoti iye ṣe rí let me tell you something Mercy òde kì í ṣe ṣónú ó wá ń dùn ọ̀gá mi ṣónú kò dùn ó korò kú kò dùn rárá ó korò Mercy dùn délẹ̀délẹ̀ tán fi wá upgrade ẹ̀ ó fẹ́ bà nǹkan ayọ̀ Mercy jẹ́ òun ní nǹkan ayọ̀ ṣe ní tọ́sí ẹ tó máa fi ṣánkú àwọ̀káwọ̀ you understand ó wá lọ sá pamọ́ sábẹ́ gista wáyé má ṣe rere ó wá lọ ń búlì ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ nǹkan oríire tí gbogbo àgbáyé tó ń bá yọ̀ mọ̀ye àwọn tó ṣe fíìmù ni mọ̀ye àwọn Ìgbò tó ṣe fíìmù ni mọ̀ye Haúsá tó ṣe fíìmù mọ̀ye àwọn Yorùbá tó ṣe fíìmù ni Mercy dẹ̀ rí èrò Ọlọ́run fi àánú wá àánú rí you don't understand n tó bá múru wa ìta lọ bì kan láìsí makeup láìsí nǹkan kan tá a lọ ó yẹ kẹ́ mọ̀ wípé òde yẹn òde success ni àwọn bá wọn lò òde failure ìwọ náà wò gbé sí ayé ẹ wọ́n pè é lábì fún ràdàràdà èyí tó yẹ kó fi páàkì fún ẹ kú òǹlẹ̀ ó tún tẹ sórí igbá wọ́n pè é lólè ìwọ kan náà ló mọ̀jà tó kọ́ ọmọ ẹran bíi 50 sẹ́yìn normal pọ̀mọ́dé sweet àmọ́ pọ̀mọ́ tiẹ̀ ó bí tàkù ìwọ títí ẹ ti ta ó níṣẹ́ ó ní bísínẹ́sì ó rówó ya fíìmù ó rówó ṣòwò ìkòkò ọbẹ̀ òkú ọmọ ọlọ́mọ tó ṣe kù ó fi ń gba bára ìyẹn ti dí mọ́ ẹ lẹ́nu because tó bá ṣiṣẹ́ owó kò ń ṣe story Mercy ló yẹ kó sọ fún wa lénìí kí ló kàn wá ṣé Mercy ló sọ dọ́là di 1,400 àbí Mercy ló fowó kún gé gàrí kí ló kàn mí pẹ̀lú Alhaji Adeoti story yẹn làwa wá kà láyé olórí burúkú ṣànpọ̀ kéku yín story tẹ́ gbé fún Yorùbá tán kà títí gbogbo àwọn ọmọ Ìgbò ló ń ṣayé wọn rí pé tí ṣẹpẹtẹrì àwáyé má ṣe rere tó bá fẹ́ gbé story àwọn ọmọ Ìgbò rí pé àwọn ọmọ Ìgbò yẹn máa ń kí fún ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ pé má gbé story àwọn o rọra fà àwọn artist àwọn lẹ̀ wọ́n ti mọ̀ pé lórí burúkú ni àwa dẹ̀ ti jí àwa gan ka story anybody mọ́ January to December la wà yìí dẹ̀ ka story mọ́ gbọ́ story mọ́ ẹ lọ wá ṣẹṣe ṣẹpẹtẹrì ó jó ẹ mi gbọ́dọ̀ purọ́ fún ẹ Mercy try o Mercy try o try sórí ngbà tá a dé hall yẹn bí hall 10 ló kún mi ìrírú ẹ̀ rí yìí tá fi wà lórí dúró tí yàrí hall wọ̀ á tó 2 hours tó fi wá hall fún wa wọ́n cancel gbogbo fíìmù lálẹ́ ìjẹta yẹn ni fún fíìmù Mercy nìkan àtàdéòtì àwọn people yẹn ní àlùbáríkà o àlùbáríkà wà lára Alhaji Adeoti àti Mercy Aigbe àlùbáríkà yẹn pọ̀ ó pọ̀ ṣọwárí wọ́n wá mú ẹtí ọlọ́rìn dòdò pẹ̀lú popcorn yẹn bóyá oyin náà fi sí o gbogbo ẹ̀ ṣáà ń dùn yẹn ó ṣáà ń dùn yẹn ló ń dùn yẹn ìwọ tó bá fẹ́ wá káyé ẹ dùn ò ní bá yé aláyé jẹ́ ṣẹpẹtẹrì lọ wá iṣẹ́ ṣe Ọlọ́run sórí Alhaji Adeoti ìyẹn ò dẹ̀ kàn wá mọ́ ẹ má da ìdílé rú mọ́ ẹ má da ìdílé rú mọ́ ẹ má da ìdílé rú mọ́ dẹ̀ fẹ́ kẹ́ da ìdílé wa rú mọ́ fẹ́ mọ́ ẹ má da ìdílé rú mọ́ we are tired fẹ́ gbọ́ story on story mọ́ story ti sú wa gbọ́n kankan mọ́ Alhaji Adeoti ó ṣe gbó ó ṣe kọ̀ yẹn níjẹta àbí jẹrin ó ṣe jẹ́gbà tí fíìmù wọn wà successful ọgbọ́n tẹ dáadáa tẹ fi balẹ̀ Yorùbá jẹ́ tẹ kọ̀yìn àwọn èèyàn gidi sáwọn Yorùbá ẹ wá sọ Yorùbá dahoro
tó bá pé gbà kan ni tá àti ìṣí àwọn èèyàn lójú wọ́n ti wá ka story yẹn rẹpẹtẹ wọ́n ti mépèsè fún Mercy wọ́n ti mépèsè fún Alhaji Adeoti lórí kíni lórí kéèsì ẹni àmdó àtẹni àmdó ìwọ kẹdẹ ní odókó títí ó jẹ gbèsè ọmọ aládé fowórokodo ọmọ aládé àgbésùn